A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ẹgbẹ́ àjọ ECOWAS olórí àwọn orílẹ̀-èdè ní ìpàdé lánàá ọjọ́ Àìkú níbi tí wọ́n ti kàn án nípa wípé àwọn fún iléeṣẹ́ ológun ilẹ̀ Niger ní ọjọ́ 7 láti tẹ̀lé òfin ìjọba kí wọ́n sì dá ààrẹ Mohamed Bazoum padà sí ààyè rẹ̀. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn ìpàdé àrà ọ̀tọ̀ tí ó wáyé láàrin àwọn adarí àjọ ECOWAS ní ìlú Àbújá níbi tí wọ́n ti jíròrò lórí rògbòdìyàn tí ó ń lọ ní ilẹ̀ Niger. Bí wọ́n ṣe ìdánimọ̀ Bazoum gẹ́gẹ́ bí ojúlówó ààrẹ náà ni wọ́n ti ẹnubodè pẹ̀lú pápákọ̀ òfurufú tí ó lùjára sí Niger àti àwọn orílẹ̀-èdè ẹgbẹ́ àjọ ECOWAS. Nígbà tí ó ń ṣe ìkéde yìí, ààrẹ ìgbìmọ̀ ECOWAS Umar Touré sọ wípé gbogbo àwọn olórí òṣìṣẹ́ àjọ ECOWAS yóò ní ìpàdé pàjáwìrì láti pètepèrò lórí ọ̀nà tí wọn yóò fi dẹ́kun ìṣe àwọn ológun kí wọ́n sì dá Bazoum padà sí ààyè rẹ̀. Ó ní àjọ ECOWAS yóò gbé gbogbo ìgbésẹ̀ tí ó bá yẹ láti fi dá àṣẹ òfin padà sí Niger Republic, kò ní fi ṣe bí ó bá kan tipátipá. Touré tẹ̀síwájú wípé ECOWAS ti bu ọwọ́ lu gbígbégilé gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú ìfowóránṣẹ́ láàrin ẹgbẹ́ àjọ ECOWAS àti ilẹ̀ Niger, títí kan ọrọ̀ ajé àti ilé ìfowópamọ́. Ní ọjọ́ Ẹtì ní olórí ẹ̀ṣọ́ tí ó lọ́wọ́ nínú ìdìtẹ̀gbàjọba ṣe ìkéde ológun Abdulrahman Chiani gẹ́gẹ́ bí adarí tuntun lẹ́yìn tí wọ́n ti fi ààrẹ Bazoum sí àhámọ́ láti Ọjọ́rú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn onímọ̀ ìjìnlẹ̀ lórí ètò ìlera, onímọ̀ sáyẹ́ǹsì, olùṣèwádìí àti àwọn ọ̀jọ̀gbọ́n lágbàáyé ti ṣe àtẹnumọ́ ìdí tí wọ́n ṣe gbọ́dọ̀ ṣe ìpolongo lórí àrùn ẹ̀jẹ̀ ríru nípasẹ̀ àyẹ̀wò káàkiri ilé ìwòsàn. Èyí jẹ́ lára kókó mọ́kànlá tí àwọn ọ̀jọ̀gbọ́n fẹnu kò sí lẹ́yìn àgbéyẹ̀wò ọlọ́jọ́ méjì tí ó wáyé ní ìlú Ìbàdàn lórí ìgbésẹ̀ láti ṣe ìdènà ẹ̀jẹ̀ ríru ní ilẹ̀ Áfíríkà. Àwọn tí ó ṣe àgbékalẹ̀ ètò yìí ni Center for Genomics and Precision Medicine and African Research Universities Alliance (ARVA) àti Ifásitì Ìbàdàn Center of Excellence in Non-Communicable Diseases pẹ̀lú àjọṣepọ̀ World Hypertension League (WHL) àti Resolve to Save Life (RTSL). Àwọn ọ̀jọ̀gbọ́n yìí ṣe àpèjúwe ilẹ̀ Áfíríkà gẹ́gẹ́ bí ibi tí ẹ̀jẹ̀ ríru gbilẹ̀ sí tí kò sì sí ọ̀nà àbáyọ fún ìwádìí, ìtọ́jú àti ìmúláradá fún 30 ọdún. Wọ́n ní ẹ̀jẹ̀ ríru jẹ́ àìsàn àkọ́kọ́ tí ń fa ikú òjijì lágbàáyé pẹ̀lú ìwọ̀n 93 nínú ọgọ́rùn-ún 93% àìsàn ẹ̀jẹ̀ ríru, tí àwọn àgbàlagbà kó ipa 50 nínú ọgọ́rùn-ún 50% in adults. Àwọn ọ̀jọ̀gbọ́n yìí ṣe àpẹẹrẹ oríṣiríṣi ìgbésẹ̀ tí ó lè mú àdínkù bá ìṣòro ẹ̀jẹ̀ ríru. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Adamawa Ahmadu Fintiri ti kéde kónílógbélé oníwákàtí 24 ní wẹ̀rẹ̀ǹṣeṣà fún ìpínlẹ̀ Adamawa. Gómìnà sọ eléyìí nínú àtẹ̀jáde tí akọ̀wé àgbà Nwachi Wonasiku gbé jáde ní ìlú Yola. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn àfisùn ìkọlù sí ará ìlú àti ilé ìtajà láti ọ̀dọ̀ àwọn awùwà ìbàjẹ́ hoodlums. Ìkọlù yìí ti le tó bẹ́ẹ̀ gẹ́ débi wípé pẹ̀lú àdá ni wọ́n fi ń ṣe ìkọlù sí ilé àti ilé ìtajà tí wọ́n sì ń kó ọ̀pọ̀lọpọ̀ dúkìá lọ. Pẹ̀lú òfin kónílégbélé, kò ní sí lílọ bíbọ̀ káàkiri ìpínlẹ̀ náà yàtọ̀ sí àwọn tí iṣẹ́ wọn ṣe àrà ọ̀tọ̀ pẹ̀lú ohun ìdánimọ̀ nìkan ni yóò ní àǹfààní àti rìn láàrin wákàtí yìí. Fintiri wá rọ àwọn ará ìlú láti pa òfin yìí mọ́. Ó ṣe ìkìlọ̀ wípé ẹnikẹ́ni tí ọwọ́ bá tó yóò fojú winá òfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Àjọ alámòjútó ìwé ìrìnnà Nigeria Immigration Service (NIS) ti di ẹ̀bi ìdíwọ́ níbi ìpèsè ìwé ìrìnnà tí a mọ̀ sí passport lu National Identification Number (NIN) àti orúkọ tí wọ́n fi sílẹ̀ fún ìwé ìrìnnà.
Wọ́n ní àwọn wọ̀nyí ni ó mú ìdíwọ́ bá ìpèsè ìwé ìrìnnà tí kò yẹ kí ó ju ọ̀sẹ̀ 6 lọ. Olùdarí àjọ NIS ikọ̀ ti ìpínlẹ̀ Enugu, abilékọ Azuka Halide, ni ó sọ eléyìí di mímọ̀ níbi ayẹyẹ 60 ọdún NIS tí ó wáyé ní àná ọjọ́ Àìkú. Ó ní bí orúkọ tí ó wà lórí ìwé ẹ̀rí NIN kò bá papọ̀ pẹ̀lú ìforúkọsílẹ̀ fún ìwé ìrìnnà, èyí á máa fa ìdíwọ́ ìpèsè ìwé ìrìnnà kọjá bí ó ti yẹ. Halide wá rọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe àmúlò ìforúkọsílẹ̀ orí ẹ̀rọ ayélujára fún ìpèsè ìwé ìrìnnà kí wọ́n má bàa rí ìdíwọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Babaláwo tí wọ́n jí gbé ní ilé ìtura rẹ̀ tí ó wà ní ìjọba ìbílẹ̀ Àríwá Idemili, ìpínlẹ̀ Anambra ní ọjọ́ 23 oṣù yìí. Nígbà tí ó ń sọ ohun tí ojú rẹ̀ rí, ó ní òun ìbá ti jàjàbọ́ lọ́wọ́ àwọn ajínigbé, ṣùgbọ́n òun kò fẹ́ kí àwọn ajínigbé túbọ̀ pa èèyàn sí òun lọ́rùn. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé babaláwo náà gba òmìnira lẹ́yìn tí ó ti san owó ìtúsílẹ̀ tí ẹnikẹ́ni kò mọ oye rẹ̀. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Tochukwu Ikenga fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ wípé lóòótọ́ ni babaláwo ti gba ìyọ̀ǹda. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti egbògi olóró National Drug Law Enforcement Agency (NDLEA) ti fi ọwọ́ ṣìkún òfin mú olùṣàkóso olórin kan tí ó fi agbègbè Lekki ṣebùgbé pẹ̀lú alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ tí ó wà ní Ìkòyí. Àwọn wọ̀nyí kúndùn kí wọ́n máa ta egbògi olóró fún àwọn olùgbafẹ́ káàkiri ilé ìgbafẹ́ alalẹ́ night club àti ilé ìtura ní Lekki àti agbègbè rẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Agbẹnusọ fún àjọ NDLEA Fẹ́mi Babáfẹ́mi sọ wípé ọwọ́ tó àwọn wọ̀nyí lẹ́yìn ìtanilólobó lórí kíkó egbògi Colorado wọlé lórí omi láti ìlú Los Angeles, orílẹ̀-èdè United States. Hosseini Abdulrahman Ayọ̀dèjì Babátúndé, tí gbogbo ènìyàn mọ̀ sí Pápáláńpá, ni wọ́n kọ́kọ́ rámú ní ilé rẹ̀ tí ó wà ní ojúlé 3, òpópónà Ọpẹ́ Daniel Taiwo, ìyànà ibùdókọ̀ Shitco ní Lekki nígbà tí ọjà náà dé ní ọjọ́ Àìkú ọjọ́ 23 oṣù yìí. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni ó ti jẹ́wọ́ wípé ọdún 3 sẹ́yìn ni òun ti ń ṣe òwò egbògi olóró tí òun sì ń tà á fún àwọn alákòóso ilé ìgbafẹ́ ní Lekki. Lára àwọn egbògi olóró ọ̀hún ni ó pe orúkọ wọn ní Quillos, Silver Force, DNA àti Hot Boss. Hosseini ní yàtọ̀ sí egbògi olóró, òun a máa ṣe àgbékalẹ̀ ètò fún àwọn olórin láàrin Èkó àti lókè òkun. Ẹnì kejì rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Nnamdi Kingsley Ikenna ni wọ́n rẹ́bùrú rẹ̀ ní pápákọ̀ òfurufú Murtala Mohammed, ìlú Èkó, nígbà tí ó ń padà bọ̀ láti orílẹ̀-èdè South Africa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí Kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.